bí gbá bá dojú dé àáṣí bí ò bá ṣe é ṣí àáfọ́ èwo ni kákọrùn bọ́ gbèsè nítorí afẹ́ ayé èmi ò lè tọrùn bọ́ gbèsè nítorí ṣe gárí ni ó má ti gọ̀ ìgbà tèmi ò ní dojú dé kò dẹ̀ ní fọ́ bẹ́ẹ̀ ni àti gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi fẹ́ nǹkan mi I prophesied mi ò kọ̀rọ̀ multi-talented wo bí ìwà àgbà tán ròyìn ẹ ìparọ́ nìní ẹ gbára jìgídẹ́rù oògùn ó jẹ́ rọra pẹ̀lẹ́ tú ẹ lọ́wọ́ o torí rántí wípé tó o bá nà ká kan sọmọlàkejì rẹ 19 yòókù ṣe ló máa jẹ́ ni mo fi ní kó o ṣe sùúrù fẹ́mi ẹ̀ tó o bá fẹ́ kọjú alẹ́ kódà ó mọ̀ wípé àwọn kan wà wọn lè jẹ́ sọ́ọ̀nì mú wọn mọ́ bẹ́ẹ̀ ni ó máa ń tí ò jẹ́ kó lè jọ sọ́ọ̀nì mú wọn mọ́ bàbá wọn ti ṣuṣẹ́ ńgbà tó wà láyé alẹ́ nìní fi kànràn kan ẹ má bínú ẹni bá ń jálẹ̀ nì àmọ́ àwọn kan wà mo fi pòwe ní alẹ́ nìní wọ́n fi kànràn kan bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo èèyàn tó mu sìgá náà ń pè lálẹ́ ni ó ti yé àwọn tó yé àwọn ọmọ wọn ò wá lè jẹ́ sọ́ọ̀nì mú wọn mọ́ tó jẹ́ pé tí wọ́n bá wá sẹ́dẹ̀bì kan báyìí àfi kí wọ́n má dárúkọ bàbá wọn àwọn èèyàn mọ̀ ṣẹ́wọ́ síra wọn ni torí ńgbà tí àwọn náà ń sayé nígbà tí bàbá wọn ń sayé wọ́n lo ayé débi wípé wọ́n lo tàwọn ọmọ wọn mọ̀ kódà wọn ò tiẹ̀ mọ̀ wípé oore lẹ́sàn ìkálábọ̀ wọn ò mọ̀ pé gbogbo ẹ̀dá yòówù tó bá mú kọ́kọ́rọ́ ọmọlàkejì ẹ̀dá ní ilẹ̀kùn ìbànújẹ́ ní irú wọn fi sí fúnra wọn sáírà kàbọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti jayé ọmọ wọn máyé àwọn ọmọ wọn wọ́n ń pẹ́ kọ̀rọ̀ ní orúkọ olórúkọ làwọn ọmọ wọn ń padà jẹ́ torí ń gbàyè bàbá wọn láì tí ì kú o àwọn bàbá wọn sì wà láyé o ṣùgbọ́n wọn lè dórúkọ bàbá wọn ti balẹ̀ jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé àwa Yorùbá a fẹ́ràn tàn àmọ́ bèèní ọmọ bó ni wọ́ ọmọ bíi báyìí ní mi ládùúgbò bo àdúgbò bíi báyìí ó sì mú yẹ́sì lọ báwọn ọmọ tá a wá ní ọ́nbẹ̀ ọmọ gan yóò máa kọ lẹ́nu láti dárúkọ bàbá ẹ̀ tó bá ní ọmọ bàbá lágbájá ókè ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé àtúnwá lọ́rọ̀ ẹ̀ àwọn tá a tiẹ̀ ń wá síṣẹ́ ti pé a kàn ń fi eléyìí jẹ́wọ̀ fún ẹni ṣùgbọ́ torí wípé wọ́n mọ̀ wípé ń gbà ayé bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ò tí ì kú ìkà ni ìkà kò níkà o èrè abẹ́nire ẹni gbẹ̀bùkà láyé ọmọ rẹ̀ á jẹ́ aya rẹ̀ á jẹ́ ọ̀nà àwàgẹ̀rì kàbó gbọ́n bíi fábọ̀mọ̀dé ọ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ìkìlọ̀ lé àwọn bàbá wo lórí yẹn ń kọ wọ́n ń kọ sense ká lè máa fi jára wa ní má wulẹ̀ ṣèkà torí pé Ọlọ́run fúnra lára rẹ̀ ó ní ẹ̀san ló ń bí Ọlọ́run bí reward whatever the case may be tó o bá ṣe fọmọlàkejì ẹ wá gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa bẹ̀rù ní láti fèsì rẹ ó mọ nǹkan kan wo bí sórí tó bá ní kò sírù rẹ tó ń ṣèkà tó lè pàkó ọ lójúgun you will see yourself later bẹ́ẹ̀ ni nígbà tó bá dàgbà kágbára ọba sí fún ọmọ àwọn tó wá yẹ ká máa wá fún ọ ní jíjẹ ká máa wá fún ọ ní mímu wọn rí bí gbà torí wọ́n gan ti balẹ̀ jẹ́ ńgbà ayé rẹ láì tí ì kú ẹ̀yin
dúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ bá mi download mi lórí Wumi Oko Oro YouTube, Wumi Oko Oro TV. Iná ò ní tanwó yín lágbára Ọlọ́run. Mo máa ń sọ wípé ọ̀dá àmọ́lẹ̀ kì í dá sánmọ̀, ọ̀dọ̀ owó kò ní dá yín. Orin wákà New Dimension tí mi kọ ó ti jáde bí tí mo ti sọ wípé mo fẹ́ wọlé orin lọ wákà New Dimension. Ìbà Ọlọ́run ìbà màmá mi Ajásá láwàtí o, bọ́mọdé júbà àgbà àròkò dọjọ́ alẹ́. Mo ti ṣèbà gbogbo aṣíwájú nínú olórin wọn ní kò ní ṣèwù. Ọmọ Wumi Oko Oro multi-talented. Ìgbà abẹ́rẹ́ la fi jókòó nílé odù, òpè tí o bá modù kó mọ́ wọlé odù o. Ìgbà abẹ́rẹ́ la fi jókòó nílé orin, òpè tí o bá modù kó mọ́ wọlé odù o. Mo ṣèbà gbogbo aṣíwájú nínú olórin wọn ní kò ní ṣèwù. Ọmọ Wumi Oko Oro multi-talent. Mo fi kìlọ̀ fún gbogbo sisi ìwòyí tó jẹ́ wípé hòhò ni wọ́n máa ń kóra wọn sí nítorí mádùnmádùn, nítorí afẹ́ ayé. Bẹ́ẹ̀ ni kí ló dé tó sọra rẹ̀ dégún òní o, nítorí afẹ́ ayé. Ọsàn méjì tó wà láyà rẹ̀ tí wọ́n ń mu, báyé bá mu sàn tán wọ́n á ṣe pọ̀ ẹnu. Ọsàn méjì tó wà láyà rẹ̀ tí wọ́n ń mu, báyé bá mu sàn tán wọ́n á ṣe pọ̀ ẹnu. Bọ́sàn bá dorí kodò bójú bá ń jọ, bọ́sàn bá dorí kodò bójú bá ń jọ, òun táyé sọ ẹ̀dá wọn á fi bú ẹ. Gbogbo sisi ìwòye wọn jẹ́ ń ṣe o. Wumi ń kìlọ̀ o, Wumi ń kìlọ̀ o, ó kù sọ́wọ́ ẹ̀ níta gbọ́ o, Wumi ń kìlọ̀. Ẹ ṣe ìyá mi Alájà Sàláwátù Àbẹ̀ní Ìbíwùmí, ẹ máa pẹ́ fún wa, a máa rí yín dé bá. Ẹlòmíì náà wà tó jẹ́ wípé èèyàn á máa lé wípé kóun náà tiẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn máa jára wọn bọ́ ni, wọn ò ní fẹ́ kó mìtì pẹ̀lú àwọn. Àmọ́ tí yín ò rí bẹ́ẹ̀, ọjọ́ tí mi wá sálágbàdo nígbà tójú wà lórúnkún tó ti pẹ́ gan yẹn, tẹ́ ní family issue ni. That is why tí mo ṣe lọ lẹ́ni wákà mi lọ́dọ̀ màmá mi Yéwándé. Máwọn ti wà nílùú òyìnbó ń sìn, màmá mi Yéwándé, ìbá yín o, kẹpẹ́ fún wa o, ọjọ́ yín á dalẹ̀. WhatsApp number Wumi Oko Oro 08141214070. Ẹ pè mí sórí aago mi, whatever ń tẹ́ bá ní tẹ́ fẹ́ bá mi sọ. Àjọṣe wa kò ní ṣe kí ni, àjọṣe wo ò ní bàjẹ́. Tó bá jẹ́ torí ni igi ò ní gbọ́ pé ẹyẹ ń bọ̀ kó sá. Rábì igi kò ní gbọ́ pé ẹyẹ ń bọ̀ kó sá. Ṣé bó ni àjọ ń ṣe náà ni. Bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì mi orin ni, áńgẹ́lì mi tó bá jẹ́ torí no be ṣeré alábí, no be ṣeré. Mọ́dún tí mi fi tẹ̀lé ọ̀gá lọ́ni. Àwọn ọmọ Mùsìn Olóṣà ìdọ́tẹ̀. Bẹ́ẹ̀ ni mi ṣọ̀ṣẹ̀ lọ́lẹ̀ wo láti ìgbà tí mi ti wà ní Cinderella, nígbà tójú wà lórúnkún. Ẹ̀yin ò rí profile mi ni tẹ́mi àtàlábí tèmi gangan níbi Oko Oro Wumi Facebook mi dúró kàkàràkà, èmi àtàlábí tèmi gangan. Ẹlòmíà wá ṣẹ̀ṣẹ̀ máa sáré ń bájà kiri nísìnyí báyìí, ó ṣàfihàn bí Wumi Oko Oro náà ni. Anyway, nígbà tí kèkì ń dúró lójú wọn tí wọ́n ń gbé wọn wọ room 4, wọ́n ń jẹran sunkún sí tí wọ́n mọ jẹnu rọ̀gì bíi kílíbọ̀ lọ́wọ́ tí wọ́n kànjú kan mú bí amúṣà járin ẹnu. Ayé yín ò wù mí kankan. Kéyí burúkú sí gbó bí àṣà yìí òbí. Àwọn kọ̀líìgì mi nìyẹn. Ẹni ìtàn á ní kéyí burúkú sí gbó. Kéyí burúkú sí gbó. Kí ni? Kí lẹ tiẹ̀ gbọ́ pó tà gan-an? Kí lẹ ń bá kà? Kí lẹ ń wá kiri? Ẹran kí lẹ jẹ rí?